Success. Mo mọ̀ rí káàpì tó ṣe fún Tinubu báyìí. Ṣé ìṣe pé Tinubu ti ń gbówó fún wọn náà báyìí? Ǹjẹ́ wá jẹ́ dandan àbó ṣe pàtàkì kí n gbó lọ́wọ́ Tinubu kí n tó gbowó kí n tó ṣe campaign fún mi. Yorùbá ni mí mo gbọ́dọ̀ ṣe ti Yorùbá rí mi. Tó bá dọ̀la àbí tí ẹ bá gbówó fún mi màá gbà ó ṣùgbọ́n ǹjẹ́ dandan ká gbówó fún mi kí n tó ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Táwọn tó ṣe ń tẹ̀lé náà bàbá wò pé ìjọba fún mi lówó màá gbà ṣùgbọ́n ẹ̀tọ́ mi ni láti pariwo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún gbogbo ọmọ aráyé wípé òun ló kàn òun ni pírẹsidẹ́ǹtì sùkàn ó ti bá lára ṣe ó bá jẹrò ṣe ó ti bá Hausa ṣe ó bá Ìgbò ṣe gbogbo ọ̀rọ̀ ti bá àsìkò tiẹ̀ náà rè láti bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe jàgàbá bò jàgàbá nǹkan lẹ́yìn ẹ̀ àwọn máa rántí wípé ìjọ kan náà àá dìbò House of Senate pẹ̀lú House of Rep Àjíbọ́lá Fámúrewá gẹ́gẹ́ bí House of Senate wa bákan náà Adéretí ààrẹ Benjamin Adéretí gẹ́gẹ́ bí House of Rep ní Àbújá bákan náà tó bá ti wá di ní oṣù kẹta àtúrántí wípé ẹja Rufus Awótidóyè Ayọ̀kúnú ní House of Assembly wa ní ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ Tinubu ló kàn. Tọmọ làá dìbò. Tọmọtaya làá dìbò. Tọmọtọmọ làá dìbò.